ẹ kú déédé àsìkò yìí o. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílẹ̀ yìí àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi lókè òkun. Orí àṣà àtìké níbẹ̀ la wà yìí. Orúkọ tèmi tẹ́ ẹ wá ń wò yìí, orúkọ tèmi ni Jùmọ̀kẹ́ Àńkọ́. Èmi làwọn máa ń kì lọ́mọ Àńkọ́ alárẹ̀ onírọ̀ òbélé ìlédèrè onírọ̀ kí n má fẹ́ já jẹun kéékèèké onírọ̀ odò ni wọ́n ń gbọ́n. Ọmọ àríjà gbóngbó jáde ẹ̀ lérí ẹni bímọ fún wa làálù pa ilé tiwa. Tẹ́yìn bá bímọ fún wa a máa ń fi dàbé eré ẹ̀ dànù ni. Wọ́n bá lè dúró kó dúró, tẹ́yìn bá sì lè dúró kọ́kẹ́rù ẹ̀kọ́ máa lọ ènìyàn ká wá. Àbọ̀rọ̀ mi ò yé yín. Ẹ̀yin obìnrin, ẹ̀yin ni mò ń ṣàlàyé ọ̀rọ̀ fún o, torí yín ni mo fi jókòó báyìí làwọn ṣe gbé mi jókòó kege báyìí. Àbẹ́ẹ̀rí báwọn ṣe gbé mi jókòó, torí yín làwọn ṣe gbé mi jókòó. Kò sì sí nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún wa pé ẹ jẹ́ a tọ́jú àwọn ọkọ wa, torí ẹ̀ la fi gbàṣà àti ṣe yí kalẹ̀. Ẹlòmíì ti sọkọ nà nítorí fàájì, kò lè tọ́jú ọkọ mọ́, gbogbo tọ́jú tó yẹ kó fọkọ̀ fún ọkọ ẹ̀ mọ́. Kẹ́rẹ́ mi tẹ́ tí mo jókòó tẹ́ ń wò yìí, ọkọ tèmi Lájùmọ̀kẹ́ ọmọ Àńkọ́ báyìí lèmi máa gbé sí. Mo gbọ́kọ mi sérí àyàbá igegege tí ń ru kiri ilẹ̀ ni, torí kò bọ́dọ̀ jábọ́, torí mo mọ̀ pé tọ́bí ẹ jábọ́ lẹ̀ báyìí táwọn kẹ́tì lẹ́nu lẹ̀ táwọn fẹ́ hẹ pákó táwọn ọjà gbà mọ́ mi lọ́wọ́. Èmi ò sì ní ìjẹ́ nìkan gbọ́kọ mọ́ mi lọ́wọ́. Ọkọ mi báyìí mo dì í mú chinchin ni tí ń tọ́jú ẹ̀ kẹ́múkẹ́mú. Tọ́dẹ́ ni tí bá ń tọ́jú ọmọ, tí bá ń sì ń tọ́jú ọkọ ní màá máa ń jèrè ọmọ. Yìí máa sọ fún yín ẹ̀yin èèyàn yìí, ẹni tí bá ń tọ́jú ọkọ ẹ̀ dáadáa náà ní máa ń jèrè ọmọ o. Ẹ jẹ́ a tọ́jú ọkọ wa dáadáa. Ìtọ́jú tó bá yẹ kéèyàn fọ́kọ lásìkò, tó bá yẹ kéèyàn ó ṣètọ́jú ọkọ. Ẹlòmíì ìbọkọ ẹ bá ti bi kẹ́dé bí ó ṣe máa wò ó gbọ̀n ni, kọ̀ rẹ́rìn sọ́kọ rí, ọmọ bá ń ké rẹ́rìn. Èmi tẹ́gbẹ́ tọkọ mi bá dé báyìí tí mo bá mẹ́rin tí mo fi pàdé ẹ̀, tí mo tọ́ gbé kínní tí mo kọ sí iwájú, òun gé ọmọ pọ́n wúrẹ́ èèyàn. Ìwà tó tẹ́wù fún bọ́ jẹ́yẹ ní ọjà yín ti gún lẹ̀dẹ́ tẹ̀lé ọmọ agbóná láíláíláíláí. A bá sì jẹun tẹ́ báyìí tó bá tún lóun fẹ́ wọ́n tán fún. Ìgbà wo ni ọ̀wá àní fi mí lọ́kàn balẹ̀ tí wọ́n ṣètọ́jú àwọn ọmọ mi? Yóò fi mí lọ́kàn balẹ̀ wọ́n aráyè tọ́jú àwọn ọmọ mi, rẹ́ wọn lọ sùkúù ohun tí ń bá béèrè lọ́wọ́ ẹ̀ báyìí náà ni ó sì gbélé mi lọ́wọ́. Irú ọmọ èèyàn bẹ́ẹ̀ ni òkè wà ní kéríire. Kẹ́ ṣàlàyé fún mi kí n gbọ́. Ẹni tó bá tọ́jú ọmọ náà lọ́kàn ó balẹ̀, tó bá tọ́jú ọkọ náà ọkàn ó balẹ̀, yóò wá aráyè jẹun ọmọ, yóò jẹun kódà yóò tọ́ wà sáyà, epo ní ọ̀tọ̀ kẹ́sì láyà. Ẹ dákun ẹ tọ́jú ọkọ bẹ́ẹ̀ bá mọ̀ tọ́jú ọkọ. Àwọn ajá wa ń ta àwọn bíngò bẹ́ńtà, àwọn ń gbọ́kọ lọ. Ẹ má jà wọ́n gbọ́kọ yé, èèyàn ò lè gbọ́kọ tèmi o, èèyàn ò lè gbọ́kọ dà. Nígbà tí mo tọ́ gbé láti gbá àyàbá mo tọ́ ti pààrọ̀ ẹ̀ sẹ́yìn ní ìsín. Ọ̀já ni mo tọ́ wá tí mo tẹ́ ẹ fọ́n. Ọ̀já tẹ́lòmíì ti sọnà látogún ọdún. Fíláàtì tí màmí táwọn fi tọ́ mi láǹkọ́, òun mo gbé wálé ọkọ ní ìsìn yìí fi ń po tí ìfọkọ mi. Tí ń mọ́ láàárọ̀, tí ń mọ́ èmi ní fi ń rọ́ bí ọmọ kókó. Kẹ́yìn lè rọkọ yín. Kẹ́ ẹ lè rọkọ yín. Ẹ máa rọ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń rọ ọmọ náà ní kẹ́ ẹ máa rọkọ. Ìní ilé ọkọ fi rọrùn. Bí ìṣe ń lọ ni màmí ti mú fi kíní fíláàtì táwọn fi tọ́ mi, àwọn ti dì í mọ́ mi lẹ́rù pélé ọkọ tó ń lọ yìí ó máa lọ fi tọ́jú ọkọ ẹni o. Yìí sì fi ń tọ́jú ẹ̀. Ẹ rí ojú mi ṣe rí rèǹté. Ẹni tọ́jú ọkọ ní gèrè ọmọ, ní gèrè ilé ọkọ, ní ó gèrè ilé ọ̀fùsíà. Tọkọ bá kọ́ o, tọ́ ọ bá tọ́jú ọkọ, báwọn bí gbáhùn kíní kan wálé àwọn tẹ́ mọ̀ wọ́n, àwọn oyè sọ̀rọ̀ tí ń rìnrìn mi ọ̀rùn gògó. Táwọn máa wá ṣe màìsútí tí wo ò lè ṣe káwọn wá ṣe fọ́kọ ẹ. Ẹni tí bá sì ń tọ́jú ọkọ náà ní máa ń rójú rere Ọlọ́run tẹ́ ń wò ní. Bẹ́ẹ̀ bá tọ́jú ọkọ ní máa ń rójú rere Ọlọ́run o. Níṣẹ́ ó máa lọ déédéé ni gbogbo nǹkan tó bá dáwọ́ lé báyìí ni ó máa lọ déédéé. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́jú ẹ̀, táwọn bẹ́ẹ̀ gbẹ́lẹ́sẹ̀ ẹyẹ, táwọn bẹ́ẹ̀ gbé wọlé wá. Ṣé o mọ̀ pé tó bá fẹ́ rọ́kọ ẹ tẹ́lẹ̀ pẹ̀lú sùúrù báyìí lọ́ọ́ fi kẹlẹ̀kùn yàrá kókókó tí ó sì kí sílẹ̀ fún. Ní ìsinyìí bá ń bẹ́ẹ̀ gbọ́ lọ́rọ̀ tí ń rí, òun náà kọ́ yọjú sí ẹ báyìí gáro. Ṣé pé àwọn ń sìn lọ́wọ́, ọkọ ẹ̀ dèèwọ̀ fún ẹni nì, kódà ọtán dèèwọ̀ fọmọ tó bí pàápàá láti lè bá a sọ̀rọ̀. Nítorí náà ẹ tọ́jú àwọn ọkọ yín dáadáa. Kẹ́ẹ̀dì wọ́n mú kíkíńkín ọ̀pọ̀lọ́ ọlọ́kọ wọn lóde lójó wọn ó gbé tòun sẹ́yìn.
èmi gbọ́kọ tèmi sí báyìí wọ́n tán gbé sí báyìí kódà tó bá béèrè tí ì bá fọmọ lọ́wọ́ kíní tẹ̀ ń wò yìí bí ì bá fọmọ lọ́wọ́ bọ́kọ mi bá ní iyọ́ lẹ́nu ọmọ èmi á yọ̀ tí ì fi sí lẹ́nu torí kọ́ máa bá a lọ bìkẹ́ yín náà ẹ máa yọ fòròkẹ́ máa tì í bọ́kọ lẹ́nu wọ́n bá ní mọ́ lòun fẹ́ tì í bọ̀bẹ̀ lórí àṣà àti ìṣe wa kò ní ìbàjẹ́ o ẹ̀jẹ̀ àjọgbé lárugẹ. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ.